àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Àní béèyàn bá fi tipátipá gba owó lọ́wọ́ bàbá tipátipá tí ọmọ tipátipá bá mọ̀ yìí pé wọ́n fi tipátipá gba owó lọ́wọ́ bàbá tòun, ọmọ tipátipá wá fi tipátipá mú ẹni tó fi tipátipá gba owó lọ́wọ́ bàbá rẹ̀, a sì wá fi tipátipá gba owó ọ̀hún padà. Àtúkù dédé àkókò yìí ò nílé lóko lájò àti lẹ́yìn òdì. Àkó bí ojú ọjọ́ ṣe rí. Àtúkàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì Ìrírí Ayé TV. Ìtàn ọmọdé nínú àjàálẹ̀ tá ń bá bọ̀. Àtúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àní Ọ̀dẹ́bùnmí ní Korita mẹ́ta tí ń dààmú àlejò tí ń dààmú onílé lòun wà báyìí torí nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin òun àti Àjíkẹ́ àti Wọnúọlá. Kí ni ń ṣẹlẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Ibi tá a dẹnu dúró sí wà lọ rèé. Àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV àwa ni bàbá. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, orúkọ tèmi ò tí yí padà, Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ní tẹ́ ẹ bá ń gbọ́ àwọn ìtàn yìí, ẹ má gbàgbé láti máa pín fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí torí àwọn àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan náà ní ti ń bẹ lórí ìkànnì yìí. Ní báyìí ẹ jẹ́ ń ṣe gàba lórí ètò Ìrírí Ayé TV ìkànnì tiwantiwa. Ọ̀dẹ́bùnmí ní lẹ́yìn ọjọ́ kẹta Wọnúọlá mà tún yọ lọ́nà o pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì rẹ̀. Bó ṣe sọ̀kalẹ̀ nínú ọkọ̀ rẹ̀ báyìí, èmi àti ìyá mi sáré pàdé rẹ̀ lẹ́yìn tí a kíra wa tán. A ní kí Wọnúọlá wọlé kó jókòó. Lẹ́yìn tó jókòó tán, èmi àti ìyá mi sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore tó ṣe wá. Lẹ́yìn tá a dúpẹ́ oore tán lọ́wọ́ Wọnúọlá, ìyá mi sọ fún Wọnúọlá pé àmọ́ tí ìdáná oúnjẹ nínú ilé wa. Wọ́n sì wọnú ilé lọ. Wọ́n lọ gbé abọ́ wípé kó jẹ́ kí àwọn lọ ra ìwà àti búrẹ́dì fún un. Ṣùgbọ́n Wọnúọlá rẹ́rìn-ín. Ó ní mọ́mì ẹ má wọ́rì, mo ti wà òkè. Mo kàn ní kí wọ́n wọ àlàáfíà yín ni. Nígbà tí mo retí Ọ̀dẹ́bùnmí tí mi ò rí, mo sì tún retí ìpè rẹ̀ títí kò tún pè mí. Òun ló jẹ́ kí n wá síbí. Ẹ wò ó mọ́mì, mi ò ní pẹ́ mọ́ torí àwọn àlejò kan ti ń dúró dè mí níbi iṣẹ́. Wọnúọlá dìde wùyà. Ó ní ẹ wá kó àwọn ẹrù tí mo bá yín rà bọ̀. Ẹ bí mi lérè yín pé irú àwọn ẹrù ó gan ló rà bọ̀. Mò ń padà bọ̀ sórí ètò Ìrírí Ayé TV ìkànnì tiwantiwa. Ọ̀dẹ́bùnmí ní bí Wọnúọlá ṣe ṣí ẹ̀yìn ọkọ̀ rẹ̀ sókè, àwọn bá àpò ìrẹsì kan níbẹ̀, bẹ́ẹ̀ làwọn bá àpò ẹ̀wà kan, àwọn bá páálí spaghetti níbẹ̀, àwọn sì bá kẹ́ẹ̀gì òróró, àwọn bá sèmù, bẹ́ẹ̀ làwọn bá ẹyin lẹ́yìn ọkọ̀ yìí. Àwọn kó gbogbo rẹ̀ sọ̀kalẹ̀. Wọnúọlá sì ní mọ́mì ẹ̀yin lẹni àwọn ẹrù yìí. Ìyá mi ò mọ̀gbà tí wọ́n fi arúgbó ara kúnlẹ̀ fún ọmọ inú wọn tí wọ́n sì ń dúpẹ́ ní mẹ́sàn-án mẹ́wàá. Wọnúọlá sáré fa ìyá mi dìde lórí ìkúnlẹ̀. Ó sì ṣí báàgì rẹ̀. Ó kó owó jáde. Ó fún ìyá mi ní 20 àpò. Ó sì náwó 30 àpò sí èmi. Ó sì ní kí n mọ́ pẹ́ kí n tó wá rí òun nílé. A dúpẹ́ lọ́wọ́ Wọnúọlá gidi gan. Ó sì gbé ọkọ̀ rẹ̀ ló lọ ní ọjọ́ yìí. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yìí? Mo ní oore tó fojú jọ bì. Ibi tó fojú jọ oore. Ó bá mi Elédùà kó là wá níbẹ̀. Ẹ bá ń ṣàmì. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàárọ̀-o-jíire. Àní Ọ̀dẹ́bùnmí ní ọjọ́ kejì mo gbéra láti lọ wo Àjíkẹ́, ìyẹn ọmọbìnrin tá a jọ há sínú àjàálẹ̀ yìí. Torí lẹ́yìn ìgbà tá a ti padà dé, àtúntì ìfojú kanra wa. Ọ̀dẹ́bùnmí ní bí mo ṣe dé ọ̀dọ̀ Àjíkẹ́, orí ìrònú ni Àjíkẹ́ wà. Wọ́n ní láti ọjọ́ tá a ti dé tó ti gbọ́ pé ọkọ àfẹ́sọ̀nà rẹ̀ ti ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin míì ni Àjíkẹ́ ti kó sí ìrònú. Kò túraká, kódà kò jẹun dáadáa. Mo súnmọ́ Àjíkẹ́, mò ń pàrọwà fún un, mo sì bá a ṣeré díẹ̀. Àwa méjèèjì ṣe ìrántí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wa nínú àjàálẹ̀. Mo sì ní kí Àjíkẹ́ ṣèlérí fún mi pé kò ní ronú mọ́. Àjíkẹ́ fi dá mi lójú pé òun ò ní ronú mọ́ níwọ̀n ìgbà tóun bá ti ń rí mi. Àjíkẹ́ sì ṣì mí dé ọ̀nà. Ó sì ní òun gan yóò wá láti wá mọ ọ̀dọ̀ mi. Mo ní kò sí wàhálà. Ṣùgbọ́n nígbà tó di òpin ọ̀sẹ̀, mo gbéra láti lọ kí Wọnúọlá nílé. Bí mo ṣe dé ọ̀dọ̀ Wọnúọlá, ẹ bí mi lérè yín pé kí ló ṣẹlẹ̀ ni. Nǹkan bẹ́ẹ̀ ń dúníà tá a wà yìí. Ìrírí Ayé TV
àwa ni bàbá. Àní Ọdẹ́bùnmí ní àdírẹ́sì tí Wọnúọlá gbélé mi lọ́wọ́ òun ni mò ń tẹ̀lé títí mo fi dé àdúgbò yìí. Mo wo nọ́mbà tó wà lórí àdírẹ́sì yìí. Bí mo ṣe débi nọ́mbà yìí, ilé tí mo rí níbi nọ́mbà yìí àwòdámi ẹnu ni. Mo kí ajé kú kalẹ̀. Mo súnmọ́ àwọn síkírọ́rìtì tó wà lẹ́nu ọ̀nà lẹ́yìn. Mo sì sọ fún wọn pé ẹni báyìí báyìí ni mò ń wá. Wọ́n ní kí lorúkọ mi. Mo ní Ọdẹ́bùnmí ni. Àwọn síkírọ́rìtì yìí wọ́n ní kí n dúró. Wọ́n sì pè Wọnúọlá lórí aago wípé ẹni báyìí báyìí ó wà lẹ́nu ọ̀nà. Wọnúọlá sì sọ fún wọn pé kí wọ́n fi mí sílẹ̀ kí n wọlé. Bí mo ṣe wọ gbàánú léyìí, àfi bí ààfin ọba. Àwọn olówó mà ń gbádùn gan o. Òṣìṣẹ́ kan nínú ilé yìí ló wá mú mi gba ọ̀nà tí mo lè tọ̀ fi wọnú ilé yìí torí mi ò mọ ibi tí mo tiẹ̀ fẹ́ gbà rárá. Bí mo ṣe wọnú ilé yìí, òṣìṣẹ́ yìí ní kí n jókòó. Kò pẹ́ díẹ̀ tí mo jókòó, ẹnìkan gbé nǹkan tútù wá síwájú mi. Kò sì pẹ́ díẹ̀, ẹnìkan tún gbé nǹkan ìpanu wá síwájú mi. Ó sì sọ fún mi pé ọ̀gá ń bọ̀. Lẹ́yìn ìṣẹ́jú bíi méjì, Wọnúọlá jáde sí mi. Bó ṣe fi ojú kàn mí báyìí, inú rẹ̀ dùn. Ó dì mọ́ mi gbàgì. Ó ní, "You are welcome to my house." Mo dáhùn mo ní, "Thank you." Wọnúọlá ní kí n jókòó. Òun náà sì jókòó. Ó wá ṣàlàyé ara rẹ̀ fún mi lẹ́kùnrẹ́rẹ́. Ó ní mi ò níyà láyé mọ́. Bàbá mi ìlú òyìnbó ni wọ́n ń gbé. Èmi ni mo sì ń mójútó ilé iṣẹ́ wọn tó wà nílẹ̀ yìí. Torí èmi nìkan ni wọ́n bí. Mo ní a jẹ́ wípé bílé yìí ṣe tóbi tó, ìwọ àtọkọ rẹ àtọmọ rẹ nìkan lẹ́jọ́ ń gbénú rẹ̀. Wọnúọlá wojú mi, ó sì rẹ́rìn-ín. Ẹ̀bí mi lérè yín pé èsì ó ló fún mi nì. Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, ìkànnì tiwantiwa. Àní Wọnúọlá ní ọkọ kẹ̀, èmi ò mà tíì lọ́kọ. Ìyàtọ̀ sí àwọn òṣìṣẹ́ mi, èmi nìkan ni mò ń gbé nínú ilé yìí. Mo ní kí ló dé tí obìnrin bá lówó lọ́wọ́ tó ní ọlá tó níwà tó ní ẹwà tó tún ní ipò bíi tìrẹ yìí tí ò bá ní adé orí ó kù díẹ̀ káàtó. Kí ni dá ẹ dúró tó fi tí ì ládé orí? Wọnúọlá rẹ́rìn-ín. Ó dáhùn ó ní lóòótọ́ ni. Àyè àti wá adé orí yẹn ni mi ò ní tẹ́lẹ̀. Ṣùgbọ́n ní ìsìn mo ti ṣetán láti wá adé tó yẹ mí lórí. Mo rẹ́rìn-ín. Mo ní Ọlọ́run á fún ẹ rí. Ó ní àmín. Ó sì ní kí n máa ṣe fàájì lọ. Òun bọ̀. Ó gùnkè lọ. Kò pẹ́ díẹ̀. Ó sọ̀kalẹ̀. Bó ṣe sọ̀kalẹ̀ padà, ó wá jókòó sí ẹ̀gbẹ́ mi. Èmi àti ẹ̀ sì jọ ń ṣàwàdà. A sì ń wo ẹ̀rọ amóhùnmáwòrán ìyẹn TV. Nígbà tó yá, Wọnúọlá kọjú mọ́ mi. Ó ní mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Inú mi á sì dùn tẹ́ ẹ bá lè ṣe fún mi. Ẹ̀yin aráalé, kí ni Wọnúọlá fẹ́ tọrọ lọ́wọ́ Ọdẹ́bùnmí báyìí? Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. Eégún aláré. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ọdẹ́bùnmí ní mo sọ fún Wọnúọlá pé tọrọ nǹkan tó o bá fẹ́ níwọ̀n ìgbà tí mo bá ní i lọ́wọ́ tí mo sì ní agbára láti fún ẹ. Ó di dandan kí n fún ẹ torí aláàánú mi ló jẹ́. Ó ti gbà mí nígbà òjò, ó sì ti di dandan fún mi kí n gbà ẹ́ nígbà ẹ̀rùn. Tọrọ nǹkan tó o bá fẹ́. Wọnúọlá dìde lórí ìjòkó, ó sì kúnlẹ̀ síwájú mi. Mò ń bọ̀, amójú ẹ̀rọ mi ń gbọ́wọ́lé ra wọn lókè lọ́hùn-ún. Ẹ jẹ́ ń gbọ́ ìtumọ̀ ìgbọ́wọ́léwọ́ rẹ̀. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Ẹ̀yin aráalé tẹ́ wà létí ìgbọ́, amójú ẹ̀rọ mi ní kí n má ti gbẹ́nu lé torí àníjú ìṣẹ́jú kan àbọ̀ lọ lórí ètò mọ́. Ẹ gbọ́dọ̀ kí ni Wọnúọlá fẹ́ tọrọ lọ́wọ́ Ọdẹ́bùnmí? Báwo ni nǹkan ọ̀hún ṣe lágbára tó fi mú ìkúnlẹ̀ wá? Àbí ìdáríjì ẹ̀ṣẹ̀ ló fẹ́ tọrọ lọ́wọ́ Ọdẹ́bùnmí ni? Torí ìdáríjì ẹ̀ṣẹ̀ ní sábà tètè mọ́ mú ìkúnlẹ̀ wá. Kí lamójú ẹ̀rọ mi sọ lókè lọ́hùn-ún? Amójú ẹ̀rọ mi ní Wọnúọlá fẹ́ tọrọ omi tútù sára ni. Gbogbo ẹ̀ ẹ jẹ́ á pàdé lórí àkọ́tún ètò ní kò pẹ́ ẹ kú ojú lọ́nà. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Ẹ wò ó, mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé láti mọ pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 7651. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá.
ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fi léyìí ṣe lọ lọ́jọ́ tèmi mi ò ní lọ́rọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní débà o Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tààrùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí Ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye.